Ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé láti abala ìmọ̀ràn ìlera. Mo lérò pé ẹ ti rí ẹ̀kọ́ kan àbí méjì dìmú látàrí nǹkan tí dókítà bá wa sọ lórí ìlera wa. Mo wá gbàládùra pé àlàáfíà wa kò ní di fíafíà láṣẹ Èdùmàrè. Ká wá rí pé àṣà bí ológun ṣe ní ká ṣe lò kó ba lè rí bó ṣe ń rí. A ti wá wà ní abala tó gbẹ̀yìn tó báyìí, abala bó ṣe ń lọ níbi tá ti máa ń gbàlejò tá máa ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú àlejò. Kí wá ní nǹkan tí a máa pẹ̀kẹ́lù lénìí ní orí ètò. Nǹkan tí a máa pẹ̀kẹ́lù lénìí òun náà ni ipa àwọn Afẹ́nifẹ́re lórí ìdìbò sípò ààrẹ ní ọdún 2023. Táwa ní àlejò àti àwọn bàbá pẹ̀kẹ́lù ọ̀rọ̀ náà. Àwọn náà ni arákùnrin SARAFA OKEWOYE tí wọ́n jẹ́ amòfin. Ẹ káàárọ̀ sílé agbára. Akójúmọ́ sà. Ẹ kú ojúmọ́. Àjíire bí. Àdúpẹ́. Tí a bá ti ń sọ pé àwọn Afẹ́nifẹ́re, ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ni kò tiẹ̀ mọ nǹkan tí wọ́n dá lé lórí, nǹkan tí wọ́n ṣe wà fún àti ìdí pàtàkì tí wọ́n fi dá ẹgbẹ́ náà sílẹ̀, pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí a wà ní ayé ìsìn. Mo wá fẹ́ kí ẹ bá wa yànnàná rẹ̀, kí ẹ túmọ̀ àwọn Afẹ́nifẹ́re yìí fún wa kó lè yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n láǹfà, àwọn ọ̀dọ́ tí a wà ní ayé òde òní kó lè yé wa di tó ń ṣe. Ẹ ṣe atọ́kùn. Ara kan tí mo ṣe láìkí iléeṣẹ́ KAFTAN náà nìyẹn. A máa ń fẹ́ túṣu désàlẹ̀ kòkò. A máa ń wò ó pé a gbọ́dọ̀ ṣe àwárí ibi tí a ti ń bọ̀, ibi tí a dé, ibi tí a sì ń lọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Afẹ́nifẹ́re jẹ́ ẹgbẹ́ ọmọ Yorùbá tí àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn olóye nílẹ̀ Yorùbá ní ọdún tó ti pẹ́ sẹ́yìn, tá bá ní ká sọ lóyìnbó, that is the early 50s, tí àwọn bàbá tí wọ́n kóra jọ, tí wọ́n dá ẹgbẹ́ kan sílẹ̀ tí a ń pè ní ẹgbẹ́ ọmọ Odùduwà. Torí pé 1950s tí a ń sọ yìí, ìjọba amúnisìn òyìnbó ló wà ní ìṣàkóso ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nígbà yẹn, tí wọ́n dẹ̀ gba àpéjọpọ̀ tó ní ṣe pẹ̀lú òṣèlú láàyè. Ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn èèyàn wa, Ọlọ́run fún wa lọ́gbọ́n, fún wa lóye. Wọ́n wò wípé àjọṣepọ̀, àjọjókòó sọ̀rọ̀ jẹ́ ẹ̀tọ́ tí ọmọ ènìyàn ní tí Ọlọ́run fún wa. Fún ìdí èyí wọ́n pe ẹgbẹ́ náà ní ẹgbẹ́ ọmọ Odùduwà, tí ó túmọ̀ sí gbogbo ọmọ Yorùbá tó bá ti gbà wípé Odùduwà ni bàbá ńlá wọn, ni wọ́n lẹ́tọ̀ọ́ láti wà nínú ẹgbẹ́ yìí. Wọ́n wá ń ṣẹgbẹ́ yìí lọ. Nígbà tó wá tó àsìkò kan tán rí wípé láìpẹ́ láì jìnnà ètò òṣèlú máa tó bẹ̀rẹ̀, torí pé àwọn òyìnbó amúnisìn tí wọ́n jẹ́ tó ń ṣèjọba lé wa lórí ìgbà yẹn ti ń sọ wípé àwọn ò ní pẹ́ kó gbá kágbọ̀n káwọn padà sílùú àwọn. So wọ́n ní kó tó dàsìkò yẹn náà káwọn náà bẹ̀rẹ̀, wọ́n wá parapọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n lábẹ́ bàbá wa olóyè Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Wọ́n wá pe ìpàdé àjọrò pé ẹ jẹ́ ká jókòó ká wò ó kí ló yẹ kó jẹ́ ọ̀la ilẹ̀ Yorùbá, ọmọ Yorùbá nínú ètò ìjọba táwọn òyìnbó láwọn fẹ́ gbélẹ̀ yìí. Wọ́n wá pe ìpàdé yẹn sí Ìbàdàn lọ́dún 1950. Bàtán pe ìpàdé yẹn, wọ́n pe àwọn èèyàn tó ń lọ sí bíi 100 sí ìpàdé yìí, ṣùgbọ́n àwọn 7 péré ló lè yọjú. Wọ́n ṣe ìpàdé yìí, wọ́n ṣàbẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, wọ́n ń ṣe ìpàdé yìí. Wọ́n ṣọ̀pọ̀lọpọ̀ ìpàdé. Nígbà tó di ọdún 1951, ní oṣù kẹrin, ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ọdún 1951, ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ṣe àkójáde ẹgbẹ́ tí wọ́n pè ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Wọ́n ṣe 1951 April 26 pé a ti dá ẹgbẹ́ lẹ̀ o fún àwọn ọmọ Yorùbá tí a jẹ́ ẹgbẹ́ tí a ṣe àkójọpọ̀ gbogbo tó pé ọmọ Yorùbá ni mí, Yorùbá ni mo ń sọ lápapọ̀ wípé ẹgbẹ́ wa rèé. Wọ́n ṣàgbékalẹ̀ ẹgbẹ́ yìí wípé ní àfojúsùn pé àwọn òyìnbó ń lọ, ìlú tá ń pè ní Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ múlẹ̀ díẹ̀díẹ̀ ni, kí ló máa jẹ́ ọ̀la ọmọ ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Yorùbá nínú ìjọba tí òyìnbó fẹ́ gbélé wa lọ́wọ́. Ẹ bá gbàgbé lásìkò yẹn náà wọ́n ti ń múra ètò ìdìbò, wọ́n ti ń ṣètò ìdìbò. Nígbà tí kọ́kọ́ rí Afẹ́nifẹ́re yìí dálẹ̀ ni wọ́n tún wá sọ pé Afẹ́nifẹ́re náà a fẹ́ kó jẹ́ òṣèlú nìkan ni ó máa ṣe, torí pé Yorùbá lè wà lẹ́gbẹ́ tó wù wọ́n. Wọ́n wá dá ẹgbẹ́ tí wọ́n ń pè ní Action Group lẹ̀, tó túmọ̀ sí wípé ẹgbẹ́ Action Group yìí ni a máa sọ pé Afẹ́nifẹ́re jẹ́ offshoot ẹ̀.
ìyẹn ni pé Afẹ́nifẹ́re ní ìpìlẹ̀ action group tá bá sọ pé action group àwọn ní Afẹ́nifẹ́re ẹ̀dẹ̀ orúkọ yẹn náà dẹ̀ ní ta ni ò fẹ́ rí gbogbo ala fẹ́ rí so fún ìdí èyí àti action group àti Afẹ́nifẹ́re wọ́n jọ wá ń ṣiṣẹ́ papọ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé action group jẹ́ ẹgbẹ́ òṣèlú Afẹ́nifẹ́re jẹ́ ẹgbẹ́ ìbílẹ̀ ọmọ Yorùbá tá a pè ní social cultural organization ẹgbẹ́ ìbílẹ̀ tó kọ́ ọmọ Yorùbá papọ̀ táwọn tí mo sọ lẹ́ẹ̀kan àfojúsùn wọn dẹ̀ ni kí ló máa jẹ́ ọ̀la ilẹ̀ Yorùbá ní ilẹ̀ wa àti lórílẹ̀‐èdè Nàìjíríà kí ló máa jẹ́ àfojúsùn wa kí ló máa jẹ́ ìgbésókè àbí ìgbélárugẹ wa àbí kí ló máa jẹ́ nǹkan tí a fẹ́ máa ṣe fún ìlọsíwájú ìtẹ̀síwájú ìdàgbàsókè ilẹ̀ Yorùbá pàápàá jùlọ tí ilẹ̀ Yorùbá ò ní sí lẹ́yìn tí a wà níwájú ní gbogbo nǹkan ní tí Afẹ́nifẹ́re dúró fún nìyẹn. Nígbà tí ẹ ti sọ nípa àwọn nǹkan ìdí tí wọ́n ṣe dá sílẹ̀ àti àfojúsùn wọn ṣé àwọn àfojúsùn tí wọ́n wá ṣe dá sílẹ̀ láti gbà wọn ipa wo tí èèyàn lè tọ́ka sí tó jẹ́ wípé àwọn Afẹ́nifẹ́re yìí tí wọ́n ti ṣe. ẹ ṣe àtọkùn wọn kò sí bá ṣe máa pèrè ajá àti pèrè kòkò tí a fi ṣe wọ́n sọ̀rọ̀ lẹ́ Yorùbá lé ní àwọn olùsọ pé ti bàbá wa Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ báwo ni nítorí pé wọ́n ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà lórílẹ̀ Nàìjíríà tí a bá ń sọ nǹkan tí wọ́n ti fi Afẹ́nifẹ́re àti ẹgbẹ́ action group dánwò dá sílẹ̀ dálára nílẹ̀ Yorùbá ẹ̀rí máa jẹ́ mi ìsopọ̀ kí n kọ̀ fún wa ní méjì mẹ́ta mẹ́rin bàbá Awólọ́wọ̀ ni ó kọ́kọ́ gbé ibi tí a ń pè ní tẹlifíṣọ̀n àkọ́kọ́ sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àti Áfíríkà lápapọ̀ tá a pè ní WNTV nígbà yẹn tó ti di NTA báyìí àwọn ló kọ́kọ́ gbélẹ̀ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè adúláwọ̀ pátápátá àwọn ló kọ́kọ́ ṣe wọ́n sọ̀rọ̀ Cocoa House ilé tó ga jù nílẹ̀ adúláwọ̀ nígbà yẹn tó wà ní Ìbàdàn bàbá ló kọ́kọ́ ṣe tí a bá ń sọ̀rọ̀ industrial estate tá a ń sọ̀rọ̀ housing estate ní orílẹ̀-èdè Nàìjíríà bàbá ló kọ́kọ́ ṣe káàkiri àgbáláyé àwọn ló kọ́kọ́ ṣe lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tó kọ́kọ́ ṣe tá a bá ń sọ̀rọ̀ marketing board àjọ tó ń rí sí ètò bí wọ́n ṣe ń ra ta kòkó ní ilẹ̀ Nàìjíríà bàbá ló kọ́kọ́ gbé kalẹ̀ gbogbo nǹkan tó bàbá dẹ̀ ṣe ipa tí wọ́n ṣe la rí àwòkọ́ṣe títí di èmi tí a ń sọ̀rọ̀ yìí tá a bá ń sọ̀rọ̀ estate a máa sọ̀rọ̀ nípa àwọn àjọ Oòduà investment bàbá náà ló gbé kalẹ̀ nígbà yẹn àwọn ló ń ṣe kò kárí gbogbo nǹkan tí bàbá gbé kalẹ̀ láti máa mójútó àwọn nǹkan yìí tí bá yẹn sọ̀rọ̀ yìí àwọn àjọ yẹn ṣì wà ibẹ̀ láti rí wema board ibẹ̀ láti rí àìmọye àwọn náà ni wọ́n ṣe okùnfà wema bank àti gbàyànpé ní báǹkì agbọ́nmágbẹ́ là ń pè nígbà yẹn so gbogbo àwọn nǹkan tí bàbá ṣe ní tó yẹ pé ẹ̀rí máa jẹ́ mi sóyè pọ̀ tó yẹ pé wọ́n fi action group àti Afẹ́nifẹ́re tí wọ́n fi dánwò pàtàkì tún kúrò mẹ́gẹ̀rẹ́ tá tún bọ́ sí 1979 náà tá tún bẹ̀rẹ̀ gbẹ́ UPN náà àtúrí nǹkan tí àwọn náà tún dá lára ní ìpínlẹ̀ Ògùn táwa gbàgbé ní Ondo state bàbá wa Jáṣin náà wọ́n bẹ̀rẹ̀ housing estate títí di ọ̀la la ṣì ń rí àpẹẹrẹ àwọn housing estate yẹn ó wà ní àwọn bíi ìlú márùn tó jẹ́ olú ìlú àwọn ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ondo tẹ́ bá dé Ondo ẹ sì rí housing estate tẹ́ bá dé Àkókó ẹ rí housing estate káàkiri gbogbo tí wọ́n ṣe nígbà yẹn ló wà ń bẹ̀ tó dẹ̀ yẹ pé àràmé ìrírí ni gbogbo ẹ̀ bákan náà bàbá Awólọ́wọ̀ nígbà tí wọ́n wà níjọba action group náà ní Western Region àwọn ló kọ́ dá ilé ìgbábọ́ọ̀lù àkọ́kọ́ lẹ̀ tá ń pè ní Liberty Stadium and tá a bá dẹ̀ wò ní ìgbà yẹn òun ló dáa jù ní gbogbo agbègbè West Africa ní ìgbà yẹn so ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni bàbá yìí fi action group àti Afẹ́nifẹ́re ṣe àdé ń tọ́ka sí wípé nígbà tó wọ́n wá ń bá wọ́n sọ fún wa pé Afẹ́nifẹ́re yìí o àwọn fẹ́ fi rí wípé ẹ̀tọ́ ọmọ Yorùbá kò dùn wá àwọn fẹ́ fi rí wípé ìgbáyé gbárùn ọmọ Yorùbá náà ó jà wọ́n lógún tọ́bẹ̀rẹ̀ nǹkan tó dẹ̀ ń sọ náà ni wípé wọ́n sọ wípé ìgbáyé gbádùn gbogbo èèyàn ó gbọ́dọ̀ jẹ́ wá lógún àti pé a tún gbọ́dọ̀ wà níjọba pé ìjọba wa ara wa kémi lè sọ̀rọ̀ kẹ́ lè sọ̀rọ̀ tí mo bá fẹ́ kí n sọ tí mo bá dẹ̀ fẹ́ kí n sọ àwọn nǹkan yìí ní Afẹ́nifẹ́re wà fún tí wọ́n dẹ̀ rí pé àwọn mú kinní yẹn dúró tábàdẹ̀ tún wò náà ní gbogbo ẹgbẹ́ tó wà fún àwọn agbègbè àbí àwọn ẹ̀yà ẹgbẹ́ Afẹ́nifẹ́re ẹgbẹ́ tó kọ́kọ́ dálẹ̀ ní àkọ́kọ́ síwájú òmìnira wọn lè ló tún sì wà lẹ́yìn òmìnira ó nìkan ni torí pé nǹkan tó gbé kalẹ̀ lórí wọ́n gbé kalẹ̀ lórí òótọ́ wọ́n gbé kalẹ̀ lórí ìtẹ̀síwájú wọ́n gbé kalẹ̀ lórí ìgbéga wọ́n àdégbé kalẹ̀ láti yẹn nikẹ́ni jẹ
ẹ̀tọ́ òǹkálukú wọn á fi lé lọ́wọ́ ṣùgbọ́n kókó ẹ̀ ni wípé ẹ̀tọ́ ọmọ Yorùbá ní abẹ́ àṣẹ orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe ní dùn wọ́n bí ó ṣe ní nù wọ́n ní Afẹ́nifẹ́re wà fún. Ó yá kí a wá lọ sí àkòrí ìgangan tí a sọ pé ipa wọn lórí ìdìbò ọdún 2023 a rí pé ní ẹnu lọ́lọ́ ni awuyewuye kan wáyé nígbà tí àwọn olórí ẹgbẹ́ náà tí ẹnìkan sọ pé Tinubu ni àwọn dìmú gẹ́gẹ́ bí ẹni táwọn yàn láàyò láti dìbò fún ní ọdún 2023 tí ẹnìkejì ní pé Peter Obi yun Chief Ayọ̀ Adébájọ wọ́n ní Peter Obi tí Pa Ruben Fásórántì dẹ̀ ní pé Tinubu ojú wo lẹ tẹ̀ kọ́kọ́ fi wo ọ̀rọ̀ yìí ná kó tó di pé àwa ṣe mọ àwọn ìbéèrè yọ lábẹ́. ṣé mọ̀ pé Yorùbá ẹ̀yà wa ló gbọ́n jù àwa lágbàpá lóye jù lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń ṣòro púpọ̀ láti kó ọmọ Yorùbá sí ojú kan ká dẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ohun kan ó máa ń lágbára púpọ̀ ó pẹ̀lú àǹfààní tí Afẹ́nifẹ́re fún ilẹ̀ Yorùbá nítorí pé ọmọ Yorùbá tẹ́ bá wò tán Ọ̀yọ́ Old Ọ̀yọ́ Empire ẹ mọ̀ wípé bí ọ̀tẹ̀ kò ń tán ní ọ̀rọ̀ àwa Yorùbá mo bẹ̀rù àfẹ́yìn bàbá mi yẹn ìyá mi àríjì mi o Aláàfin Awólẹ̀ ẹ̀ bá rànà tí ń gbà yẹn náà ó gẹ̀gùn fún ilẹ̀ Yorùbá àdẹ̀ ń gbàdúrà pé kí ẹ̀gún yẹn kọ́lọ́run kó bá wa rí ó pẹ̀lú nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ tó ń fọ̀pọ̀lọpọ̀ àkùdé bá ilẹ̀ Yorùbá bàbá Awólọ́wọ̀ dẹ̀ gbìyànjú láti rí wípé ẹ̀gún yìí wọ́n jẹ́ kó dópin lórí tiwọn nípa kíkó Afẹ́nifẹ́re jọ pé jẹ́ kí Yorùbá sọ̀rọ̀ pẹ̀lú ohun kan pẹ̀lú ìgbà yẹn náà ẹ bá yẹ wo history rẹ̀ rí pé a sọ̀rọ̀ pẹ̀lú ohun kan náà o NCNC NCP MPC gbogbo ẹ̀ náà wà ṣùgbọ́n a dúpẹ́ wípé à ń rí ṣe ní nǹkan tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá wa Pa Ruben Fásórántì àwọn ni wọ́n di olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní ọdún 2008 ni wọ́n ti di olórí Afẹ́nifẹ́re nígbà tí bàbá wa Abraham Adésànyà papòdà ni wọ́n di olórí Afẹ́nifẹ́re ṣáájú àsìkò yẹn Afẹ́nifẹ́re ti fẹ́ pín sí méjì síwájú àsìkò yẹn ìdí ni wípé nígbà tí a bẹ̀rẹ̀ ìjọba tí a ń ṣe lọ́wọ́ báyìí tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí fi ẹgbẹ́ òṣèlú forúkọ wọn sílẹ̀ ní 1998 àwọn ẹgbẹ́ kórajọ àwọn èèyàn kórajọ làwọn èèyàn wa nílẹ̀ Yorùbá gbìyànjú láti jẹ́ kán parapọ̀ jọ dá ẹgbẹ́ APP sílẹ̀ ṣùgbọ́n nígbà tó dé ẹgbẹ́ PDP wọ́n jọ dá ẹgbẹ́ PDP sílẹ̀ tó dé òkúta kan nǹkan táwọn gbé lọ síbẹ̀ gẹ́gẹ́ mọ́ Yorùbá wọn ò fẹ́ gbà wọlé ní ẹgbẹ́ PDP wọ́n dẹ̀ ní pé àwọn táwọn wá wọn aṣojú ilẹ̀ Yorùbá ni ó dẹ̀ ní nǹkan tí Yorùbá ń fẹ́ káwọn wá sọ ní national politics nígbà tó ń gbà wọ́n kúrò ń bẹ́ wọ́n tún lọ jọ dá ẹgbẹ́ APP sílẹ̀ wọ́n jọ dá sílẹ̀ bàtà wà nínú ẹgbẹ́ APP wọ́n tún rí pé nǹkan tí wọ́n ń sọ ń bẹ̀ kò táwọn lọ́rùn kò dùn má wọn nínú wọ́n wá gbéra wọ́n kóra wọn lọ dá ẹgbẹ́ Alliance for Democracy sílẹ̀ ní ìgbà yẹn bá ti gbà yẹn ní 1998 àwa ní ẹgbẹ́ òṣèlú mẹ́ta péré níjọba fọwọ́ sí nígbà yẹn PDP APP àti AD ni wọ́n fọwọ́ sí ìgbà yẹn ni wọ́n dẹ̀ gbé olóyè Olúfàlàyé tí wọ́n padà wá parapọ̀ ṣiṣẹ́ pẹ̀lú APP nígbà yẹn so nígbà tí wọ́n ṣe léyìí Afẹ́nifẹ́re ni wọ́n fi sọ pé àwọn ń jẹ́ tí wọ́n fi gbé AD wọlé so àdìbò yẹn nígbà tó di ọdún 2003 ní wàhálà ṣẹlẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì wọ́n wá sọ fún àwọn ọmọ Yorùbá wípé torí pé Yorùbá ò kì í ṣe ẹgbẹ́ tí ó bá ti wà nípa ìlọsíwájú Yorùbá Yorùbá dẹ̀ gbà wípé PDP nígbà yẹn kò wà fún ìlọsíwájú Yorùbá wọ́n wá ní àwọn ìbò àkọ́túngbé Ọbásanjọ́ wọlé Yorùbá ò dìbò fún PDP wọ́n dìbò fún Olúfàlàyé ní ìgbà yẹn ṣùgbọ́n Ọbásanjọ́ ló wọlé ìgbà tó dé lẹ́ẹ̀kejì olóyè Ọbásanjọ́ rí wípé ó yẹ kí charity òun bẹ̀rẹ̀ láti ilé lọ láti ń kọ́ ẹ̀ṣọ́ ròde wọ́n padà wálé nígbà yẹn ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó wọ́n fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì Lámì Adéṣínà Ọbáwádé Fara ti Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà wọ́n jẹ́ gómìnà wa ní ilẹ̀ Yorùbá ní abẹ́ àsíá AD so wọ́n bá wọn sọ̀rọ̀ wípé kán jẹ́ kán ṣiṣẹ́ papọ̀ pé kí ilẹ̀ Yorùbá dìbò fún PDP táwọn bá wọlé àwọn náà ṣiṣẹ́ fún wọn láti di gómìnà padà ní ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ Yorùbá tàtà ni ó ti rí nǹkan táwọn gómìnà tó kù tí wọ́n rí ó pè wọ́n sá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ti wá rí àwọn nǹkan yẹn wípé nǹkan tí wọ́n bá wa sọ nílẹ̀ Yorùbá wípé kò ní dàbẹ̀ kó máa wá sí ìmúṣẹ ṣùgbọ́n àwọn gómìnà tó kù wọ́n rí nǹkan tí Aṣíwájú rí wọ́n fún bàbá Ọbásanjọ́ láàyè láti wọlé ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n wọn ọgbà kan gba Èkó lọ́wọ́ wọn nígbà tí ìdìbò yẹn lọ fún ẹgbẹ́ ìbò ààrẹ la kọ́kọ́ máa ń dì àdìbò ààrẹ àdìbò National Assembly tó bá ọ̀sẹ̀ kejì àbọ̀sẹ̀ kẹta àdì ìbò àti gómìnà àtàwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ gbà tí wọ́n máa dìbò gómìnà gbogbo ìlérí tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe fún àwọn gómìnà wa ní 2003 wípé ẹ̀tàn bá ti gbà wọ́n lójò
àwọn náà gbà wọ́n lẹ́rùn bọ́ tó tásìkò tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọn yẹn ló fà á ní ìgbà yẹn tó yẹ pé ní gbogbo ní 2003 election gbogbo gómìnà ilẹ̀ Yorùbá ní PDP gbà lọ́wọ́ àwọn gómìnà tó wà ń bẹ̀ àfi Èkó nìkan torí pé ó ti mọ̀ wípé gbogbo nǹkan tí àlùwalá ológbò bàbá Ọbásanjọ́ nígbà yẹn ọgbọ́n àti kó ẹran jẹ ni àwọn ni wọ́n fi ìpínlẹ̀ wọn lẹ̀ àwọn nìkan ló wá kù gbala máa ń sọ wípé the only governor standing torí gbogbo ilẹ̀ Yorùbá ń gbà yẹn ó gba gbogbo ẹ̀ lọ́wọ́ AD nígbà tán ti gbà yẹn ó wá jẹ́ káwọn ọ̀jọ̀gbọ́n tó sọ fáwọn gómìnà ńgbà yẹn wípé ẹ má dára dé bàbá Ọbásanjọ́ ó wá jẹ́ kí ìyapa ṣé àkókò sọ pé Afẹ́nifẹ́re ní AD dúró lé lórí Afẹ́nifẹ́re ló gbé wọlé 1999 now pàtàkì fẹ́ ṣe ìdìbò ẹlẹ́ẹ̀kejì ni wàhálà dé wípé Afẹ́nifẹ́re ẹ má tẹ̀lé Ọbásanjọ́ ṣùgbọ́n àwọn tó jẹ́ aṣíwájú Afẹ́nifẹ́re ńgbà yẹn wọ́n tẹ̀lé Ọbásanjọ́ àdẹ̀gbà nígbà yẹn wípé ẹgbẹ́ tí Ọbásanjọ́ wà àwọn ará òkè lórílẹ̀ wọ́n wà ní ìṣàkóso tó pọ̀ jù wọ́n dẹ̀ fẹ́ kí ọmọ Yorùbá kó ní ipò kankan fún ìdí èyí nígbà tí yẹn ti wá ṣẹlẹ̀ wá jẹ́ kí ìyapa dé bá ẹgbẹ́ Afẹ́nifẹ́re torí AD ti ní ìyapa wọ́n wá ní alága méjì ní bíi November 2003 yẹn wọ́n yan alága méjì bàbá wa Bísí Àkàndé wọ́n jẹ́ alága igun kan bàbá wa Mojísọ́lúwà Afẹ́kífẹ́wá wọ́n jẹ́ alága igun kan so nígbà tí ìyapa ti dé wá jẹ́ kí wàhálà wà ṣùgbọ́n nígbà tó ń lọ gẹ̀rẹ́gẹ́ gbàtọ́ àdé ọdún 2008 ló wá dà pàtẹ́gùn dẹ́dẹ́ tí wọ́n fẹ́ sí pé àtẹ́fẹ́ láfẹ́ ti fẹ́ máa fẹ́ dẹ̀dẹ̀ díẹ̀ sí Afẹ́nifẹ́re ìgbà yẹn ni wọ́n wá yan bàbá wa Fáṣọ̀rántì láti ṣe alága Afẹ́nifẹ́re wọ́n yàn wọ́n ń ṣe alága lọ ọ̀pá tó di ọdún 2021 March ni bàbá sọ wípé kí bàbá wa Ayọ̀ Adébánjọ kí wọ́n máa ṣe adelé alága olórí kó máa adelé fún àwọn ìgbà ni bàbá wa Ayọ̀ Adébánjọ ti ń ṣe adelé olórí ẹgbẹ́. ó ṣe pé bí àwọn yàn wọ́n gangan síbẹ̀ wọ́n kọ́ adelé náà ṣe. wọ́n yàn wọ́n adelé nítorí pé bàbá wa Fáṣọ̀rántì wọ́n láwọn ìdojúkọ kan ní àsìkò yẹn tí ó jẹ́ kí bàbá máa lè ráyè dáadáa mọ́ ẹ̀dẹ̀mọ́dẹ̀ tó wá rí i pé ní àsìkò yẹn gan pé nǹkan kan ọkàn wọn gbé sókè nǹkan kan wà lọ́kàn wọn tábà gbàgbé lásìkò yẹn ni bàbá pàdánù ọmọ wọn ó pàdánù ọmọ tí àwọn jàǹdùkú pa ní ọ̀nà Èkó so ìyẹn jẹ́ kí bàbá ó jẹ́ kó rẹ bàbá díẹ̀ ìrẹsẹ̀ tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ṣe náà tí ò ní dùn dára ẹni tó dẹ̀ sì ń ṣetọ́mọ tẹ́wájú kó máa lè bàbá ní òkè bàbá wa lọ sí Ìjẹ̀bú Ọ̀gbọ́ wọ́n pe ìpàdé sí Ìjẹ̀bú Ọ̀gbọ́ tó jẹ́ ìlú bàbá wa Ayọ̀ Adébánjọ ibẹ̀ ni bàbá ti sọ pé kí Ayọ̀ Adébánjọ tí wọ́n jẹ́ ọmọ 96 bàbá náà ojú ẹgbẹ́ ni wọ́n kàn máa ṣe adelé títí tí àwọn á tún lè tún padà sọ pé ó yá mo fẹ́ máa ṣe àkóso ẹgbẹ́ Afẹ́nifẹ́re lọ. so nígbà tó dẹ̀ wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn tó dé kòríta kan tí a fẹ́ bẹ̀rẹ̀ ètò ìdìbò 2023 yìí ni a wá rí wípé ipò àbí ààyè tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re wá ń dìmú nínú ètò ìdìbò yìí ó jẹ́ nǹkan tí àwọn ọ̀jọ̀gbọ́n rò wípé ó kù díẹ̀ káàtó nítorí pé nílẹ̀ Yorùbá agbọ́n lọ́pọ̀lọpọ̀ nǹkan dẹ̀ yé wa dẹ̀ mètò pé kó tó di pé èèyàn kan sọ wípé ibi tí Yorùbá ń lọ lélẹ́yìí àròpọ̀ yẹ kí ìpàdé àjọrò wà ó yẹ kí ìpàdé bó ṣe ṣe alábẹ́sẹ́kẹ́lé bó ṣe ti ní káàtì ẹ̀yọ́ sọ níbo là ń lọ kó kúnná ṣùgbọ́n tí bàbá wa Ayọ̀ Adébánjọ ò ṣe rárá nígbà tí wọ́n ti gba ìṣàkóso ìjọba ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọ́n ti rò wípé àǹfààní ni fún àwọn káwọn náà tún lè tún padà wá sí tí máa pè ní political reckoning láì tiẹ̀ wo kí ni nǹkan tí ọmọ Yorùbá ń fẹ́ láì tiẹ̀ wo kí ni ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà láì tiẹ̀ wo ta ni a tiẹ̀ lè pè ó yá wá síwájú ogun tí a dẹ̀ lọ láyọ̀ tá a bọ̀ láyọ̀ tá a dẹ̀ kéré ogun wálé ọmọ Yorùbá rí pé bàbá òwò bẹ́ẹ̀. ó dà àlejò ẹ jẹ́ kí n fowó àtọmọdé yín lẹ́nu ẹ jẹ́ ká dókè lọ́nkà lórí mu mi tí a bá pàdé kẹ́ bá tẹ̀síwájú ẹ̀yin ará ilé ẹ má yí kúrò bẹ́ẹ̀ wà ń padà bọ̀.
ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé láti òkè lọ́hùn fún àǹfààní àwọn tó ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò abala tó gbẹ̀yìn tó náà làwọn abala bó ṣe ń lọ níbi àti máa ń gbàlejò tá a máa ń fọ̀rọ̀ jomi tó rọ̀ pẹ̀lú àlejò kí ni nǹkan tí a ti ń pẹ̀kẹ́lù látara òun náà nípa àwọn Afẹ́nifẹ́re lórí ìdìbò sípò ààrẹ ní ọdún 2023 tí àlejò wa sì ń ṣe arákùnrin SARAFA OKEWOYE tí wọ́n jẹ́ amòfin bí ẹ wá ṣe yànnà lọ láti ẹ̀kọ́ kó tó di pé a lọ mú mi ẹ sọ pé bàbá Ayọ̀ Adébánjọ pé wọn ò wo nǹkan tí àwa ọmọ Yorùbá fẹ́ pé ó yẹ kó kọ́kọ́ ní ìpàdé pẹ̀lú wa láti fi ẹnu kò nǹkan tí a fẹ́ àwọn àfojúsùn wa tí a bá sọ pé bàbá Fáṣọ̀rántì tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí alága gangan tí wọ́n dẹ̀ ti kúrò níbẹ̀ tó dẹ̀ jẹ́ pé Ayọ̀ Adébánjọ jẹ́ pé kẹkàndínlé mú lásán ni ṣé kí a wá sọ pé èròǹgbà bàbá Fáṣọ̀rántì nìkan tí ó dára jùlọ ju ti ẹni tó ń dilé mú lọ. Mo sọ lẹ́ẹ̀kan wípé àwọn gẹ́gẹ́ bí aṣíwájú wa torí àti bàbá Adébánjọ àti bàbá Fáṣọ̀rántì àwọn méjìlá aṣíwájú Yorùbá bẹ́ẹ̀ni ṣùgbọ́n èèyàn kan wájú jẹ́ èèyàn kan lọ ẹni tí Yorùbá yàn gẹ́gẹ́ bí aṣíwájú ni bàbá wa Reuben Famuyide Fáṣọ̀rántì tọ́dẹ̀ fúnra wọn sọ pé àwé máa délé dèmí ní bàbá dẹ nǹkan tá à ń sọ ni wípé àwa Yorùbá létò Yorùbá lásà Yorùbá níṣẹ̀ṣe ní táwa ń sọ ni wípé bàbá wa Ayọ̀ Adébánjọ àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé wà torí pé tá a bá ń sọ wípé kán pè wá wọn lè pé gbọ́ Yorùbá bẹ́ẹ̀ni wọn lè pé gbọ́ Yorùbá nígbà tí wọ́n fẹ́ fi Afẹ́nifẹ́re lọ́lẹ̀ náà ní 1951 wọ́n pe àwọn wọ́n ní administrative province 22 were represented tó túmọ̀ sí wípé yẹtọ́ láì ti dáyé náà àwọn èèyàn kan ló máa ń lọ ṣojú àwọn kan níta ń sọ ni wípé ó yẹ kí ìpàdé àwọn tí wọ́n jẹ́ aṣojú àwọn lórí lẹ́ka ó yẹ kó wáyé tí a dẹ̀ ní àrídájú wípé bàbá wa Ayọ̀ Adébánjọ ò ṣe rárá ní táwọn kan ń ṣe ni wípé wọ́n á lọ sórí rédíò wọ́n á lọ sí tẹlifíṣàn wọ́n á lọ sínú pépà wọ́n á máa sọ pé nǹkan tí ọmọ Yorùbá fẹ́ lélẹ̀ táwa dẹ̀ rò wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kí ìpàdé àwọn àgbààgbà tí wọ́n mọ àwọn àgbààgbà tí wọ́n bá ṣèpàdé ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó láwọn àgbààgbà tí wọ́n jọ máa ń jókòó ṣèpàdé tí wọ́n padà wá fún àwa ọmọlẹ́yìn ní àbọ̀ pé tá a bá bọ̀ rèé àwọn yẹn làwa ń bi léèrè pé bàbá nípínlẹ̀ wa kí ni àwọn aláwọn ò ṣèpàdé kankan àwọn ò tiẹ̀ sọ lórí aago kan pé ẹ̀lò àwọn ò tiẹ̀ ṣe rí táwọn gbà tí wọ́n dẹ̀ bí bàbá wa Fáṣọ̀rántì léèrè wípé wọ́n tiẹ̀ bàbá wa Adébánjọ láwọn ò sọ̀rọ̀ wọ́n ní kò pé àwọn tó fẹ́ kí Yorùbá kádìmú nìyẹn wípé ó yẹ nígbà tí bá tó pé kí o ṣe adélé fún mi tí o sì fẹ́ wá dúró lórí nǹkan yẹ kó bàbá nǹkan báyìí o bàbá sọ pé kò pé òun àwọn náà ò dẹ̀ pé torí pé ẹ̀tọ́ bàbá kọ́ ló yẹ kó pé ó ló yẹ kó pé bàbá pé bàbá bẹ́ẹ̀ ni a ti ṣèpàdé o torí ẹ̀ lè wá torí èjì torí a ti ṣèpẹ́ nǹkan báyìí bàbá sọ pé kò pé òun ibi tí mò ń lọ gan nìyẹn wípé àwa ò sọ pé bàbá Adébánjọ ò lè sọ̀rọ̀ fún Yorùbá ìgbọ́n táwa ń sọ ni wípé ní tí bàbá ń sọ wọn ò sọ lórúkọ Yorùbá torí pé àwa tí wọ́n fẹ́ sọ lórúkọ ẹ̀ wọn ò fún wa gbọ́ kan tó sọ báwa tẹ̀sán pé bàbá ẹ máa ṣe lọ afárámọ́ wọn ò sọ fún yàn kankan wọ́n bàbá wa Fáṣọ̀rántì nígbà táwọn èèyàn pé wọ́n ṣàkíyèsí wípé ayé kò yẹ kó tu orí yín bàjẹ́ o ẹ̀ ń torí wípé láì kú ẹ̀ kiri à ń fawọ ìdágbẹ̀dù bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ wà láyé wà láàyè o wọ́n á sọ pé Afẹ́nifẹ́re ni wọ́n ní abẹ́ yín ló ṣe báyìí kí ni ẹ wá ta bàbá jí pé rárá àwọn kan rò pé táwọn bá ní káwọn tún máa sọ pé àwọn ń du àwọn ń fà á á nà pé Yorùbá ò ṣọ̀kan ẹ má ṣe bẹ́ẹ̀ yẹ ká yé mọ ibi tí Yorùbá wà tẹ bá wá ṣe tẹ pariwo pé ok mo ti padà sípò ẹ lẹ́tọ̀ọ́ láti sọ pé mo padà sípò mi torí bẹ́ẹ̀ lẹ sọ pé máa ṣe lọ ẹ bá sọ pé mo tún padà wá lè máa gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni ẹ jẹ́ kí ẹni tó bá wá ní nǹkan tó yàtọ̀ sí ti nǹkan sọ nígbà tí bàbá dẹ̀ máa sọ fún wa pé mo ti padà di alága ẹgbẹ́ Afẹ́nifẹ́re padà wọ́n sọ ní gbọ̀ngbà wálé àní tẹ́ bá dẹ̀ wo àjọ ìpàdé yẹn ẹ rí i pé àwọn tó wà ń bẹ̀ kò ń ṣàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ẹyọ kan tá bá gbàgbé igbákejì gómìnà Ọ̀yọ́ wà ń bẹ̀ o tó jẹ́ ọmọ ẹgbẹ́ PDP ó wá sọ kínní kan olùkọ́sọ́kọ́ tí àwọn bàbá yìí ṣe tó wọn kì í bá wọn ṣe tí ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í bá wọn ṣe ó wá dáhùn ó ní ẹgbẹ́ ò pa wọ́n pọ̀ ṣùgbọ́n ìran pa wá pọ̀ ibi tí Yorùbá dó sí nìyẹn o ẹgbẹ́ lè má pa wá pọ̀ ṣùgbọ́n ìran pa wá pọ̀ ibi tí Afẹ́nifẹ́re tó ti wúlò nìyẹn. níbi ọ̀rọ̀ ìran tí ẹ mẹ́nu bà ṣé ká sọ pé bàbá Fáṣọ̀rántì tẹ̀lé ẹni tó ń díje du ipò ààrẹ lábẹ́ àsíá APC yún Tinubu wípé bóyá torí ìran tí a jọ jẹ́ àti pé bóyá àmúyẹ nìkan tó ṣe yàn láàyò.
nǹkan tí mo kàn lè sọ níbẹ̀ yẹn ni wípé kí wọ́n tó sọ wípé àwọn wúre àwọn súre fún wọ́n ti gbọ́dọ̀ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Mo sọ lẹ́ẹ̀kan pé Yorùbá máa ń wò wípé ta ló lè ṣe tá a ṣe dáadáa, ta ló máa ṣíwájú tá a ṣíwájú dáadáa, torí pé nǹkan tó wà wájú wa nǹkan tó tóbi ni o. Ó gbọ́dọ̀ jẹ́ pé wọ́n ti wò láwò àwòjinlẹ̀. Yẹ kí n sọ kéńkàn fún wa o, bàbá Fáṣọ̀rántì àti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti jọ ní àjọṣepọ̀ bí relé afẹ́ tó bí ọdún 10 o. Mo sọ lẹ́ẹ̀kan mo ní Afẹ́nifẹ́re pín sí méjì. Bẹ́ẹ̀ni. Àtò ọdún 10 gbogbo àtàwọn bàbá dẹ̀ ń ṣe Afẹ́nifẹ́re nígbà tó ti di 2003 tí àwọn gómìnà wa nígbà yẹn ti bá PDP lọ tí Tinubu nìkan ò bá wọn lọ ni wọ́n ti lájọṣe papọ̀ mọ́. Kò dánmọ́rán mọ́. Lẹ́yìn ìgbà yẹn a ti ní Afẹ́nifẹ́re míì mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí a ní Afẹ́nifẹ́re tá a pè ní Afẹ́nifẹ́re ẹgbẹ́ ìlọsíwájú Yorùbá tó tún yàtọ̀ sí ti àwọn bàbá Fáṣọ̀rántì. Torí pé àwọn yẹn wò wípé bí wọ́n ṣe ń ṣe bóyá ọjọ́ orí wọn fẹ́ really mọ̀ pé nǹkan ti yàtọ̀ púpọ̀. So wọ́n tí mo fẹ́ fàyọ ni wípé mo fẹ́ ká mọ̀ kinní kan wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí bàbá Fáṣọ̀rántì sọ wípé Afẹ́nifẹ́re fi òǹtẹ̀ lù kò ní í ṣe pẹ̀lú pé tó dókú jẹ́ Yorùbá. Tẹ́bádẹ̀ wo ìtàn àwọn Awólọ́wọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan wọ́n máa ń wá ìlọsíwájú Nàìjíríà ní abẹ́ ìṣàkóso Yorùbá. Àwọn bàbá ti wò wípé lára àwọn tó ń díje ní ilẹ̀ Yorùbá ẹni tí àwọn mọ̀ wípé gbóúnjẹ fẹ́gbẹ́ ó gbà wo bọ̀ tó dẹ̀ tó fiṣẹ́ ogun rán tí ọkàn bó lẹ̀ Yorùbá ilẹ̀ south àti Nàìjíríà á balẹ̀ wípé á jẹ́ṣẹ́ náà débi tó ní àpẹẹrẹ ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Tá a bá rí gbogbo ẹ̀ kẹ́ka wo ìpínlẹ̀ Èkó ẹgbẹ́ àdìṣe làríkà bàbá rẹ̀ mú ká wo ìpínlẹ̀ Èkó ká wo ìpínlẹ̀ Anambra ká fi wù ká gbé òdiwọ̀n lé Peter Obi tí bàbá wa Ayọ̀ Adébánjọ sọ wípé ká tẹ̀lé àti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí bàbá wa Fáṣọ̀rántì ní ká tẹ̀lé ká gbé òdiwọ̀n lé ká wo ìyàtọ̀ tó wà ń bẹ̀ a rí wípé igi mú jìnnà sórí nítorí pé nǹkan táwọn yìí ti ṣe àti pé tabadẹ̀ wo ni ta ló dúró ti ètò ìjọba àti tẹ̀síwájú tí ò dẹ̀ ṣe àgbèrè òṣèlú. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n wà ní AD wọ́n lọ sí ACN wọ́n wà ní APC. Same party kan náà ni gbogbo tí mo yẹ sọ yẹn progressives ní gbogbo ẹ̀ ṣùgbọ́n tá a bá wo Peter Obi wọ́n ṣe APGA wọ́n kò lábẹ́ wọ́n ṣe PDP wọ́n kò PDP wọ́n á ní CLP kámánà gbàgbé pé ní 2019 àwọn náà ṣe gbákejì olùdíje fún ipò ààrẹ lábẹ́ òṣèlú PDP. So ní ìwòye tèmi kẹta bàbá yẹn wò ní wípé ní nǹkan tó wà ńlẹ̀ yìí àwọn tó wà lókè sọ pé àwọn fẹ́ fún wa ká ṣe àwa dẹ̀ rí wípé wọ́n fi ṣẹ̀kẹ́ ẹ̀dẹ̀ fún wa ni wọ́n fi ṣẹ̀kẹ́ ẹ̀dẹ̀ fún wa ni nítorí pé àwọn náà kò wọ́n ká gbéjọba ilẹ̀ fún wa kò wọ́n ká gbéjọba ilẹ̀ fún wa o tí a bá dẹ̀ ṣọ́ra tá a bá múlé wa dáadáa ìjọba àbí ààrẹ sì lè wà ní apá òkè ọ̀yà torí pé Alhaji Atiku Abubakar kò ń ṣe olóṣèlú tá a lè sọ pé tiwọn báwo ni. Àti òkè yẹn bá sọ pé Yorùbá àmì ilẹ̀ àmì ìsàlẹ̀ ọ̀yà afúnláyè ẹ̀dùpọ̀ ààrẹ a gbọ́dọ̀ rí wípé the best wa ẹni tó dáa jù nínú àwọn candidate wa láti síwájú. Kí fún lápẹẹrẹ kan bàbá wa Olúfàlàyé SDP náà wà àgbà bàbá náà wà jẹ́ nínú ẹgbẹ́ SDP ṣùgbọ́n nígbà tí Aṣíwájú Bọ́lá Ahmed wá sí Àkúrẹ́ tó wá rí bàbá wa Fáṣọ̀rántì wọ́n máa wà ń bẹ̀ wọ́n máa sọ̀rọ̀ wọ́n dẹ̀ ṣèlérí wípé ibi làwọn ajókòó de Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ká gbé ipò ààrẹ wá bá wọn bí ó ń sọ fún wa wípé àwọn báyìí mọ nǹkan tó ń ṣe wọ́n mọ̀ pé tabako gbọ́ ọmọ Yorùbá àwọn Ìgbò àbí àwọn ẹ̀yà mi tó wà ní apá bí tabako gbọ́ wọn jọ sílẹ̀ èèyàn kan tí wọ́n pé ta bá ránṣẹ́ pé yá lọ jà wá fún wa lọ gbà tó máa gbà wálé ládẹ̀ tẹ́tẹ́rú tọmọ lọ́rùn ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ká fọ̀ tẹ́lẹ̀ torí pé àǹfààní tá a ní àǹfààní ní 30 years ago tẹ́lẹ̀ bá tún ṣe nù wá báyìí ní apá ìsàlẹ̀ ń bí ó tún di another 30 years to come ìbéèrè mi ni pé bo ni mo fẹ́ bo lẹ fẹ́ wà ní 30 years to come tó bá ti wá sí apá ọ̀dọ̀ wa ó túmọ̀ sí ká ti ní ọdún 8 láti ṣe Aṣíwájú Bọ́lá Ahmed bá ṣe ọdún 4 ọdún 4 wọ́n lè sọ pé àwọn òṣèlú kẹrin ẹ̀kejì mọ́ àtúfà ìgbà a lè fúnyàn míì láti apá ọ̀dọ̀ àwọn east tàbí south pẹ̀jẹ́ kájọ ṣe síra kó má fi sọ́dọ̀ yín nìkan ó ṣeé ṣe ìgbà yóò ti wà lọ́dọ̀ wa ìyẹn wàá ṣe bẹ àwọn èèyàn wa ẹ̀bẹ̀ ni má bẹ̀ wá ní tí bàbá wa Paruben
Fámúyìdé Fáṣọ̀rántì ṣe ló dáa jù fún apá ìsàlẹ̀ Ọ̀yá. ṣùgbọ́n pẹ̀lú bí àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re wá ṣe pín sí méjì báyìí nísìnyí ṣé kò ní ní ipa tákó lórí ìdìbò ọdún 2023. Atọ́kùn ṣàfẹ́nifẹ́re pín sí méjì ni à ń sọ̀rọ̀ lórí méjì ìkan de facto ìkan is the ohun gangan ni olórí ó wá sọ pé atọ́kùn o ìwọ ni gbákejì mi o máa délédè mi ó wá ní ológun ní ti tàyòdé o èkútélé gbọ́dọ̀ para mọ́ bàbá ti dé báyìí ó ti gba ààyè ẹ̀ padà ó dẹ̀ ti pàṣẹ ó ti fọ́ fèrè fún gbogbo ọmọ Yorùbá bàtà bàbá rẹ̀ ti sọ̀rọ̀ báyìí ṣe ẹ̀ tún gbọ́ kí kẹ́kẹ́ ti pa kẹ́kẹ́ ti gbogbo ẹ̀ ti pa lọ́lọ́ gbogbo Yorùbá ti gbà wípé bàbá wa Fámúyìdé Fáṣọ̀rántì ti sọ̀rọ̀ àṣẹ rẹ̀ ti gùn nítorí sọ tọ́ndẹ̀ ṣe ṣàṣẹ mo ilé òun ṣe pé bóyá a kàn pé àwọn oníwèé ìròyìn àbó ní àwọn oníròyìn jọ ó gba àwọn àgbàbá Yorùbá jókòó mo ṣe fún alápẹ̀rẹ̀ kan pé Chief Olúfàlàì olúwa ti ààbò wọn ọmọ ẹgbẹ́ SDP ni wọ́n bàbá SDP ni wọ́n ṣùgbọ́n wọ́n sọ wípé ọ̀rọ̀ Yorùbá là ń sọ yìí tẹ́jẹ́ bá sọ lódò àmọ̀ye tó tó amẹ́n tó lè ṣe é nígbà táwọn àwọn tó wà lókè ọba sọ pé ẹgbẹ́ APC fún àpẹẹrẹ gbogbo àwọn gómìnà tó jẹ́ Haúsá tó ń jẹ́ ọmọ northern governors ní APC torí pé ogun yẹn gbé pé wọ́n gbọ́dọ̀ gbà kí agbára yẹn wá sí apá ìsàlẹ̀ ń bí wọ́n wá dìde pé àwọn ò ń lọ sí apá ìsàlẹ̀ ìsàlẹ̀ tó dẹ̀ ń lọ yẹn ò ń lọ sí south west ó ní nǹkan tí wọ́n rí o mo dẹ̀ bẹ̀ wá nílẹ̀ Yorùbá ní wàá dùn pé àwọn bàbá wa leaders wa inú Afẹ́nifẹ́re ti pa mọ̀ pọ̀ sọ wípé lélẹ́yìí o àwọn ti kọ́gbọ́n àtẹ̀yìnwá torí pé látẹ̀yìnwá náà Yorùbá ohun wa ò kì í ṣọ̀kan tẹ́bá ìbá gbé nígbà fẹ́ dìbò last election 2019 àwọn Afẹ́nifẹ́re tá ń sọ yìí tí bàbá Adébánjọ ń sọ wọ́n ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ ìṣòlẹ̀ APC o wọ́n ṣàtìlẹ́yìn o wọ́n sọ pé PDP làwọn fẹ́ ṣàtìlẹ́yìn fún ní 2019 bákan náà 2015 kí ni wọ́n mú bọ̀ 0 náà bàbá yẹn mú bọ̀ wọ́n ti wá gbọ́nsìn wípé káwọn tẹ̀sí ibi tí ayé tẹ̀sí kí ọ̀la wa kó lè dára kí ọ̀la Nàìjíríà kó lè dára mo dẹ̀ bẹ̀ àwọn bàbá wa kò síjà láàrin àwa tí a ń tẹ̀lé wọn kò sẹ́jọ́ kò síjà o mi tán fi sí láti fi sí o wípé lè ta fẹ́ dì ní 2023 yìí o gbogbo ọmọ Yorùbá torí pé Yorùbá sọ kinní kan Yorùbá gbọ́n púpọ̀ wọn lọ́mọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì àsìkò wa rèé o àsìkò wa rèé kò dẹ̀ ní nǹkan tó bá ti dé òde náà nìyẹn pé mo bẹ̀ wá yẹ ká fi mọ̀ ṣọ̀kan ká parapọ̀ ká sọ̀pọ̀tà bàbá wa nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re bàbá wa Reuben Fámúyìdé Fáṣọ̀rántì tó sọ wípé Yorùbá ló kàn. ní ìwòye títí yín kí gan tiẹ̀ ni ẹ wò wípé bàbá wa Adébánjọ tí wọ́n rí tí wọ́n fi ti fọwọ́ sí Peter Obi gan. ọ̀rọ̀ ńlá lẹ̀dẹ̀ fẹ́ dálẹ̀ yìí o nítorí pé wọ́n tí ò bá nídìí. obìnrin ò jẹ́ kúmọ́lú. bàdé ní ẹ̀sẹ̀ òun déédéé ń ṣiṣẹ́ lásán ọ̀rọ̀ pọ̀ nídìí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ pọ̀ nídìí ọ̀rọ̀ yẹn tí mo kàn rí bẹ́ẹ̀ náà ju pé à ń jù wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà lára ò tán bọ̀rọ̀ nígbà tí a bá lọ́mọ tẹ́ rò pé kò lè kọjá chairman council tó di gómìnà tẹ́ lọ́mọ tẹ́ rò pé kò lè ṣe táìmù kan lọ tó di táìmù tẹ́ lọ́mọ tẹ́ rí pé ká tó ti gba gbolẹ̀ Yorùbá lọ́wọ́ wa àwọn tó fẹ́ gba Nàìjíríà ó di dandan ká bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀nà tí òfin ní débẹ̀ lẹ́yìn mo ṣe rán wa létí ẹ̀gún Aláàfin Àólẹ̀ wípé Yorùbá a máa ń ṣe tánà di ara wa ni torí pé mi ò rí ìdí kankan tí bàbá olówó bá wà láyé mọ̀ pé inú sàárè wọn máa yíra inú wọn ò lè dùn sí wa bàbá olówó bá wà láyé agbárùkù ti ọmọ Yorùbá tó bá ń jáde ni bàbá olówó tí wọ́n á ṣe kinní kan wọ́n á pè gbọ́ ọmọ Yorùbá tó ń díje nínú ẹgbẹ́ gbogbo òṣèlú pátápátá wọ́n pè wọ́n sí ìpàdé àjọrò ẹ má yẹ ká sọ̀bù wa nù méjì lónìí kan ló yẹ ká kó papọ̀ kó jó didi wọ́n á bẹ̀ wọ́n ẹ fi gbowó yín ipò yín ẹ fi ran ìkànnì yín lọ́wọ́ ó lè nìkan tẹ̀ lọ jíròrò lórí ẹ̀ kẹwàá ní tẹ́ ẹ bá mọ̀ pé tẹ́ ẹ fi mọ̀ wípé èmi dáa ju é lọ wàá sọ fún wa káwa sọ pé òkè àwa gbà ká mú yàn kan níbi tí mo rò pé yẹ káwọn bàbá wa yẹ Yorùbá dúró sí nìyẹn tó àwọn àtúnyí díje pọ̀
kò dẹ̀ sí kankan nínú wọn tó jẹ́ àṣàdànù nínú gbogbo wọn kò sí kankan náà ọmọ Yorùbá tó ń díje fún ipò ààrẹ tẹ̀lé sọ wípé ọmọ eléyìí kò kojú wọn mi irọ́ ló wà ń bẹ̀ tó lọ́lọ́run fi ọmọ tó dáa fi jí nǹkan alẹ́ Yorùbá gbogbo wọn ló kojú wọn lọ́yà wà nù wọn international business wọn wà lára wọn àdẹ̀mọ́ ipa tó ti kó lórílẹ̀‐èdè Nàìjíríà yìí so fún tí mo kàn fẹ́ fàyọ ni wípé tí bàbá wa Ayọ̀ Adébánjọ kọ́ má bínú sí mi ọmọ ni mo jẹ́ o ẹni pé ibi tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dé báyìí a gbọ́dọ̀ ronú wípé kí ni ọ̀la Nàìjíríà ní 1979 Awólọ́wọ̀ gbìyànjú láti ṣe ààrẹ orílẹ̀-èdè yìí ó já sí òtúbáńtẹ́ ní 1993 that's about so many years after olóyè MK Abiola gbìyànjú láti ṣe ààrẹ Nàìjíríà òtúbáńtẹ́ ló já sí àtúnwá ní àǹfààní báyìí lẹ́yìn 30 ọdún fún ọmọ wa kan tí a rẹ̀ rí pé ògúnná gbòǹgbò ní nílẹ̀ ìtẹ̀mádélẹ̀ Haúsá báyìí o nílẹ̀ Òkè Ọya ariwo ẹni wọ́n ń pa o wọ́n pariwo ọmọ wọn tó bọ́ ṣe ń pariwo ọmọ wa o ṣé kò wá ń ṣe ìdì nìyẹn Abacha sì ní ká pè ní àwárí ọ̀pọ̀ àrí àǹfààní bántàbántà àdẹ̀fẹ́ junú torí wípé a ní kọ́nù kọ́wọ́ tó jẹ́ nǹkan tí mo pè ní personal issue kò ń ṣe ká lè yanjú ọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ bàbá sọ́mọ ọ̀rọ̀ inú ilé afẹ́sọ̀rọ̀ ọ̀rọ̀ Yorùbá káwá jùnú torí pé àmọ́ kìíní kan wípé ní ilẹ̀ Yorùbá fún àpẹẹrẹ kákápá ti ẹ̀rín kúrò. ní ìṣẹ́jú kan torí àkókò tí kò wá ní kọ́kọ́ múra ẹ tètè bá yànnà náà. mo fẹ́ bẹ̀ àwọn bàbá wa àwọn màmá wa àwọn ọmọ Yorùbá lápapọ̀ wípé nǹkan tó wà nílẹ̀ yìí ẹni tó bá kún ojú wọn ni kí a gbé síwájú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu táwọn bàbá wa pa Ruben Famide fashion sọ pé kí a tẹ̀lé ká tẹ̀lé mo dẹ̀ mọ̀ wípé a ò ní kábàámọ̀ Ọlọ́run á wà pẹ̀lú wa ire o. ẹ ṣé púpọ̀ àlejò ẹ̀kọ́ atótónu ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu àlejò arákùnrin Sàráfà Òkèwòye tí wọ́n jẹ́ amòfin lórí Ipa Awon Afenifere lórí ìdìbò sípò ààrẹ ní ọdún 2023 mo lérò pé a ti di àwọn òdodo ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ mú wá wù ní ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfà fún ni kò jẹ́ àkókò wa ti kó wa ní pàpàmọ́ra lórí ètò lẹ́ni ṣùgbọ́n bó ló wá bá fẹ́ màá tó wà lójú móhùnmáwòrán yín lọ́la ojú tẹ́tí fún wa kò ní fọ́ ìtẹ́tẹ́ fún gbọ́ kò ní di láṣẹ Èdùmàrè orúkọ tèmi kò wáyé padà èmi Olúwagbémiga Olúwagbémisọ́lá SALAU ní bàbá tó bí mi lọ́mọ wọn fásitì ìdàgbé òfin pé ó dàbọ̀. títí di ọ̀la tá tí wọ́n pàdé lórí ètò yìí ètò wa Olúwaṣeyìfúnmi ọmọ Ògúntóyè lèmi jẹ́ àlàáfíà tayọ̀ tí mo fẹ́ fi yín sí òun ní kí n bá yín láṣẹ Èdùmàrè. ẹ̀yin ará ilé àtẹ̀mí àti Ṣèyífúnmi àti àlejò aláwa ń dágbére fún lórí ètò pé ó dàbọ̀. àìrí àìná àtẹ̀gbọ́n rẹ̀. bí ó pẹ́ tó sùn lánàá torí ojúmọ́ bá ti mọ́ olóko amọ́kọ́ bọ́ọ̀yẹ́ bálà olódò agbákèrè ńdòròdò lọ́pọ̀ mi káàárọ̀ oòjíire bí nìyẹn Yorùbá ń kíra wọn káàárọ̀ oòjíire lórí ìkànnì KAFTAN TV Yorùbá àgbà ló tó rò ó lọ ọba ló tó yẹn ìrìn fọn káàárọ̀ oòjíire àjíbùmù omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala láṣọ àlùbọ́sà abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjóyàjó tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì agbo amúlùdùn labala kẹta ìmọ̀ràn ìlera labala kẹrin abala bó ṣe ń lọ labala tí lámì ìtọ́ ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò agbo àwọn òṣèré ńkọ́ ó kù báyìí nìbọn ro káàárọ̀ oòjíire bẹ̀rẹ̀ láti aago 7 sí aago 9 òwúrọ̀ wákàtí 2 gbáko láti ọjọ́ ajé Monday tó fi di ọjọ́ ẹtì Friday káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ará ìlú káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ènìyàn.